tó bá ń sọ ń pa àwọn àgbà nídìí iṣẹ́ orin yìí ọ̀dọ̀ wọn làwà lé ní ẹ̀mọ́ká tí wà lẹ́nu olórin elégbè oníjógbò ẹ̀ tipẹ́tipẹ́ a máa fẹ́ yí wálẹ̀ díẹ̀ nsìn a fẹ́ yí wálẹ̀ díẹ̀ ń pé ẹ ká fi gbogbo wọn bàbá kọ̀mándà bàbá Kingston ní àdéhùn bàbá kọ̀lẹ́tì bàbá wa kí àjà fún wọn lẹ̀ ẹ jẹ́ àwálé díẹ̀ ká tún wá bọ̀ wọn tó jẹ́ pé wọ́n wà lásìkò yìí ká mọ bó ṣe ń ṣe wọ́n máa ń pò wọ́n ní producer àwọn tó máa ń bọ̀ wọ́n lórin tó máa ń bá wọn po àwo pọ̀ tó máa fi ń jiná tó máa fi gbọ́ létí ẹ jẹ́ ká mọ bó ṣe bẹ̀rẹ̀ ká dẹ̀ mọ ìbáṣepọ̀ wọn náà pẹ̀lú àwọn olórin wọ̀nyí náà gbogbo yín lẹ́mọ̀ Òṣùpá bàbá àgbàlagbà lẹ́mọ̀ Pàṣọ lẹ́mọ̀ àbá àṣẹgbọ́n tiwa lẹ́mọ̀ gbogbo àwọn olórin inú mi dẹ̀dùn pé tó bá ń sọ nípa àwọn tí yẹ pé wọ́n ti bá àwọn pípì ṣiṣẹ́ tó yẹ pé gbogbo orúkọ tó ń jẹ́ lénìí kò sí bẹ́ẹ̀ ṣe máa sọ́npa wọn tẹ́ẹ̀ ní sọ́npa ẹni tí wọ́n lọ́dọ̀ wọn lénìí kò ṣeé ṣe mo fi tọ̀tọ̀ dárúkọ wọn Julie King àbá àgbàlagbà mo kì í bàbá mi ẹ ṣé sà ṣàlàfíà ni adúpẹ́ Olúwa ṣe ọwọ́ tẹ fi ń gbogbo kinní yẹn padà jẹ́ ń gbà bàbá ọwọ́ ayọ̀ ni ọwọ́ ire ni Julie King ọwọ́ àlàáfíà mo kì í ẹ ṣé gan. ẹ kọ́kọ́ bá mi pé wọn lólùfẹ́ yín káàkiri ń gbẹ̀yìn lẹ́wà lórí ètò lórí àgbààgbà lẹ́nìí ẹ̀yin lẹ́wà lórí ètò. Orúkọ mi ni Julius Olagoroye tí gbogbo èèyàn mọ̀ sí Julie King olóòtú orin làwa ń ṣe ẹ ṣé. olórin ní náà o bẹ́ẹ̀ ni ajákan èèyàn mọ̀ pé bàbá ń kọrin náà a máa mọ̀ pé olóòtú yẹn gangan ni. torí àsìkò ibi tá a dẹ̀ sì máa yà pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti gbọ́ orin yín orúkọ yín lẹ́nu onífújì púpọ̀ wọ́n ti gbọ́ Olagoroye Julie King nǹkan mọ́ra wọn ta lẹ kọ́kọ́ ṣorin fún nínú gbogbo òun ní onífújì yẹn ká bẹ̀rẹ̀ sí wálé díẹ̀díẹ̀ báyìí àti pé ìbúlẹ̀ ti pàdé torí gbogbo púpọ̀ ìtẹ̀pẹ̀ púpọ̀ bíi gospel nǹkan ni báyìí mo lórí tùǹgbà ti wá wáyé ẹjẹ́ àwọ̀ bẹ̀rẹ̀ báyìí sí ẹ̀yàn bàbá Ọ̀ṣọ́fà tó wá dé ẹ bẹ̀rẹ̀ sí pò sí wáǹdì. iṣẹ́ mi pé gbà tí máa bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú Bayowa mo bẹ̀rẹ̀ pẹ̀lú gospel music ni ìtùnú yẹn gospel music ni so along the line bàtà ṣe ìtùnú yẹn Ọlọ́run wá fún ọ ní oore ọ̀fẹ́ pé wọ́n ní connection pẹ̀lú NTA 7 gbà yẹn so bàtà ṣe ìtùnú yẹn tán tá a rí i pé Ọlọ́run gbògo ìtùnú yẹn bẹ̀rẹ̀ sí ń lọ so bá ṣe ní ẹ mọ̀ pé ábọ̀mù ẹ̀ tà débi pé gbogbo ayé ló mọ nǹkan tó ń pè ní ìtùnú tó ń mọ so ibi tí Bayowa ti wá dá Bayowa half hour sílẹ̀ ní NTA 7 nígbà yẹn so bá ṣe wá ẹ̀yin náà ṣe dá company sílẹ̀ bíi marketing outfit kan ká lè máa fi polówó ọjà iṣẹ́ yìí ibi tá a ti bẹ̀rẹ̀ nìyẹn tí Bayowa fi lọ register as promoter and marketer tó fi dá Bayowa half hour tó fi dá Bayowa films and records sílẹ̀ tá a fi bẹ̀rẹ̀ so kí ni wọ́n dálẹ̀ fún ibẹ̀ ni àwọn olórin ti bẹ̀rẹ̀ sí ní kọ́ mi láti sọ pé èmi náà máa fẹ́ darapọ̀ mọ́. ṣé ńgbà tẹ́ ṣe tìníyàn tán ẹ̀yin ti wá di pé ẹ̀ ń bá Bayowa ṣiṣẹ́. bàtà ṣe ábọ̀mù ìtùnú ẹ̀ tán a ṣe ire ayọ̀ tá a ṣe ire ayọ̀ a ṣe ìwọ ni after ìwọ ni a ṣe àjèjì ibi táwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ibi tá a ti dá company sílẹ̀ ni tá a bẹ̀rẹ̀ sí ní ṣe production so ibi tí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ pẹ̀lú wọn nìyẹn so wọ́n á bẹ̀rẹ̀ sí ní gba àwọn artist míì wọlé tá a bẹ̀rẹ̀ sí ní jọ ṣiṣẹ́ pọ̀ ìgbà yẹn ni wọ́n jọ ní àjọṣepọ̀ pẹ̀lú Dúdú Heritage Dúdú Heritage ló wá show interest pé jájọ ṣe àṣepọ̀ kájọ máa ṣe promotion kó Dúdú Heritage abroad ni Dúdú Heritage wà bí wọ́n ṣe jọ wá ní àjọṣepọ̀ láti abroad nìyẹn Dúdú Heritage wá pé Bayowa pé ok o artist mi tó ń bọ̀ láti America o máa fẹ́ kó bá mi promote ẹ̀ lórí platform ẹ̀ ní Nàìjíríà ibi tí Dúdú Heritage ti introduce Agba
that is Abbas Akande Obesere nígbà yẹn so gbà tó fẹ́ dé láti Amẹ́ríkà ibẹ̀ ni connection yẹn ti wá nìyẹn so bó ṣe ń bọ̀ láti Amẹ́ríkà báyìí tó máa dé sí Nàìjíríà ọwọ́ Bayowa ló dé sí as marketer Nigeria marketer so kíní Dúdú Heritage ni international promoter nígbà yẹn so the first album tí ma kọ́ produce tó jẹ́ Fuji ó ní Abbas Akande Obesere. gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí gbogbo iṣẹ́ tẹ̀ ti pò pọ̀ yìí á jẹ́ pé gbogbo ìgbà tẹ̀ ń bọ̀ mọ́ onífújì gangan tẹ̀ ń sọ yìí á jẹ́ mílíọ̀nù lẹ́ máa gbà lọ́wọ́ wọn o torí gbogbo ṣe yànnàná gbogbo nǹkan tí ẹ pò pọ̀ yìí torí èmi máa ń fẹ́ sọ̀rọ̀ nípa ìyẹn níta bá ń ṣètò yìí tó dà tó bá jẹ́ pé ẹ kọsẹ̀ lọ́wọ́ bí kankan àwọn tó ń bọ̀ lẹ́yìn náà wọ́n lè dín mú ẹ máa fi gba mílíọ̀nù náà wọ́n gbà yẹn o ó rú gbọ́ wọn àtàṣe yẹn báwo nìyẹn ṣe jẹ́ ṣé bó ṣe rí nìyẹn àbí. brother mi àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àdúpẹ́ ṣùtì yín tábà tẹ́ pé ibi tẹ́ ń sọ̀rọ̀ lọ yẹn ká máa dúpẹ́ ni ṣẹ́rí àwọn tí à ń bá ṣiṣẹ́ tá à ń ṣe fún lọ́tún lọ́sì kọ́lọ́n dáríjì wọn pẹ̀lú gbogbo ìwà wọn ọ̀pọ̀lọpọ̀ ẹni tá a ti ṣiṣẹ́ fún tó yẹ pé Ọlọ́run ti ṣe Ọlọ́run ti true wa iṣẹ́ tá a ṣe Ọlọ́run ti gbé wọn lókè débi gíga ṣùgbọ́n tó yẹ pé wọn ò bójú ẹ̀yìn kan wo àwọn tí wọ́n tó jẹ́ àǹfààní fún wọn láti lè achieve nǹkan tó ń achieve yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìrẹ́jẹ selfish interest because tí ẹ pé a bá fẹ́ wo ni pẹ̀lú gbogbo iṣẹ́ tí mo mention yìí ó yẹ kí irú àwa yìí náà ká wà ní ipò gíga ni. Julie torí bẹ́ẹ̀ mi máa ń fẹ́ yọ̀nà náà fún àwọn aráàlú àwọn tó ń wo ètò yìí ṣẹ̀wọ̀n professor wọn tó tọ́jọ́ wọn ní làákàyè pọ̀ ẹ jẹ́ ká tún yọ̀nà náà délẹ̀ kí ni ìdí iṣẹ́ yìí ni ẹ jẹ́ fẹ́ ṣiṣẹ́ ni ṣé kò sí pé Abbas Akande Obesere iṣẹ́ ta fẹ́ pò pọ̀ yìí tí bá máa ṣe fún ẹ o iye báyìí ni mo máa gbà o mi lè sọ iye báyìí ni o iṣẹ́ yìí kàn ń bẹ́ sí studio ẹ̀ kàn ń ṣiṣẹ́ ni kí ni ìpínlẹ̀ torí aláti mọ̀ pinlẹ̀ gan ká má kàn sọ pé bóyá pé ìrẹ́jà àbí nǹkan kan. nǹkan tó ṣẹlẹ̀ ni pé orientation táwa ní òun ló kó bá wa nítorí pé àwọn tó jẹ́ aṣíwájú wa ó yẹ kí wọ́n ti fi ìlànà yẹn sílẹ̀ irú pima nísìnyí ó yẹ kí àwọn kìíní yẹn ti wà in place pé kófì yẹn ti wà pé producer o nǹkan báyìí tó bá produce iṣẹ́ o bó ṣe máa rí lélẹ̀ ní orientation yẹn number one ibi tí flop yẹn ti wá nìyẹn tí wàhálà yẹn ti kọ́kọ́ so àwa ní orientation meanwhile àwọn kan wà tó ṣíwájú àtọ́ mọ̀ nípa kínní yìí tó yẹ kán pè wá kán sọ fún wa iṣẹ́ tẹ́ bá fẹ́ produce o ẹ gbọ́dọ̀ sign contract pẹ̀lú artist tẹ́ fẹ́ but gbogbo yẹn àwa ní ìmọ̀ yẹn ibi tí ọ̀rọ̀ yẹn ti wọ́n wá ní. inú yín kàn ń dùgbẹ́ kàn ń ṣiṣẹ́ fún wọn ni because of the passion. bọ̀ bàbá má bínú gbogbo àwọn rẹ́kọ̀d tẹ̀ tọ́kàn pípò ìṣe yìí wọ́n pawó tà. bẹ́ẹ̀ ni. tó bá padà wá ṣé. ibi tí mo ti ń sọ pé àwọn tí à ń bá ṣiṣẹ́ wọn ò mọ̀ọ́re nìyẹn because irú gbà tí wọ́n tà tó ń make owó ṣé ó yẹ kán get back sí wa mo fẹ́ sọ nǹkan kan nísìn mo ní privilege láti produce àìmọye jingle pẹ̀lú fún irú àwọn aṣíwájú fún Fáṣọlá tó ṣe gbogbo ìgbà tó fi ṣe campaign tó yẹ kíní àwa tá à ń produce jingle wọn lélẹ̀ títí dórí à ń bọ̀ dé títí àwọn kan ló la produce ẹ̀ fúnra iye tó ń fún àgbà yẹn kò ju owó mọ́tò lọ pátápátá wọ́n fún wa ní 2,000 5,000 ká fi ṣe àdéhùndé wọ́n á sọ fún wa pé àwọn politician ó dìgbà tí wọ́n bá débẹ̀ ni wọ́n máa sanwó ókè ìgbà tí wọ́n bá débẹ̀ tí wọ́n á san fún ṣé kò yẹ kí gébà sí àwa tí a ṣiṣẹ́ ànígbùrù wọn mọ́. ẹ̀bọ̀ Julie King mo gbọ́ yẹn àmọ́ tọ̀wọ́n olórin ẹ̀yin lẹ bá wọn ní ìbáṣepọ̀ tábà ní ká mú ẹ ṣe Fuji generation bẹ́ẹ̀ni ó ṣe dáadáa Paso padà wá bá yín bẹ́ẹ̀ni ó ti padà bá yín generation ti tà ẹ ti mọ̀ ó yẹ kẹ́ ti mọ̀ pé lè ṣẹ́yìn náà ẹ láìkì bẹ́ẹ̀ ṣe wà pẹ̀lú wọn yẹn owó yẹn náà ò rí lè jẹ́ nǹkan fún yín nítorí mo fẹ́ bá yín fà lórí yẹn ni pé Paso tó padà wá pè yín ìgbẹ́jájọ ṣiṣẹ́ tẹ̀lé mọ̀ pàwọ̀ yẹn tà
ó yẹ ká lè mọ̀ pé aláyé yìí lè yí o. Paso wa bá mi directly through ẹnìkan through Bayowa ló ṣe wá ṣó ti ẹni sí Bayowa tó wá bá wa a sọ fún ẹ pé tí abọ́n bá tà. so Bayowa ló ń bá yín ṣe wúrú yẹn gbà yẹn òun ló bá wa ṣe gbogbo. so ọwọ́ Bayowa lẹ ní báàkì nìyẹn so òun bóyá òun gbà kó. Paso ò bá mi negotiate kò bá mi sọ̀rọ̀ directly Bayowa ló bá sọ̀rọ̀ yes Bayowa ló bá negotiate Obesere àti Dúdú lọ́jọ́ negotiate pẹ̀lú Bayowa so àwọn dẹ̀rẹ́ ó ní iye tí wọ́n san fún Bayowa. bọ̀sẹ̀ ẹ̀yin ò bá Bayowa ní àdéhùn kankan. èmi ò bá Bayowa ní àdéhùn wípé tá bá parí iṣẹ́ iye báyìí ṣùgbọ́n ó máa promise wípé tíṣẹ́ yìí bá ta o. torí kò tí jẹ́ tẹ̀sí fún Bayowa tí ó ta. níwájú Ọlọ́run àti èèyàn mi ò tí gba 10,000 lórí any production. $10,000. 10,000 naira mi ò tí gbà lórí gbogbo iṣẹ́ tá à ń sọ yìí mi ò gbà rí. tí wọ́n bá lè jáde síta kó wọ́n approve wípé. gbogbo àwọn olórin náà mo sì máa rí pẹ̀lú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà gbọ́n Pasuma láìka nǹkan. bẹ́ẹ̀ni nǹkan táwọn sọ̀wọ́n ẹ̀ náà nígbà tó wọn náà wà ń wò ó pé baba Julie. no ó ń ṣe because mo rí there was a time tó yẹ pé mo fi lọ bá Paso pé mo fẹ́ ṣe album báyìí mo dẹ̀ fẹ́ kó feature nù ẹ̀ kò gba wọn kọ bọ̀ lọ́wọ́ mi. so these are the privileges benefit tí a ń rí but kò tó the right thing tó yẹ kó ṣe tí Paso bá rí mi lé ní ó lè Ajuli King gbà ó lè àfo sínú envelope. Abbas nǹkan tó jẹ́ ẹ̀gbọ́n tiwa the same thing Abbas there was time tí mo ní problem ilé tí wọ́n pé kí ni Obesere ó dúró dẹ̀ sọ pé. bó ṣe gbọ́dọ̀ rí lèmi ṣe rò yẹn torí wọ́n ti ṣàǹfààní fún wọn. ìgbà tí mo mú mẹ́gà lọ bá Obesere tí Obesere feature nù ṣé bí torí privilege pé ló ṣe feature nínú ẹ̀ ó dẹ̀ tún fún mẹ́gà náírà ó fún ní mọ́tò Mercedes nígbà yẹn ṣé bí true benefit àǹfààní yẹn pẹ̀lú àwọn olórin yẹn ọ̀gá ìtẹ̀kọ̀bá aládéhùn ni òun má déhùn yẹn ṣe toró yẹ ká bá ṣe yọ̀nà nú ẹ̀ bẹ́ẹ̀ ni ó yẹ kán fọ́n ara lé. exactly bó ṣe rí nìyẹn. Okay.